tu ènìyàn mi nínú. Olúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Ẹ tu ènìyàn mi nínú. Olúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem. Sọ fún pé ogun jíjà rẹ̀ ti tán. Kéde rẹ̀, adarí àìṣeyege rẹ̀ dìde o. Sọ fún pé ogun jíjà rẹ̀ ti tán. Kéde rẹ̀, adarí àìṣedéédé rẹ̀ dìde o. Ohùn ẹni tí kígbe ní ijù. Ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ohùn ẹni tí ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo wí pé ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Nítorí àánú àti àtìlẹ́yìn tí a rí gbà nínú ẹ̀jẹ̀ Jésù, mo sọ wípé ògo ni fún Olúwa lókè ọ̀run. Hallelujah. Kò sálágbára mọ́ o àfiwọ́. Kò sálágbára mọ́ o. Kò sálágbára mọ́ o àfiwọ́. Kò sálágbára mọ́. Kò sálágbára mọ́ o àfiwọ́. Kò sálágbára o. Kò sálágbára mọ́ o àfiwọ́. Ta ló lágbára? Jésù ló lágbára. Àtògo lórí ayé wa o. Jésù ló lágbára. Ọba títí láé. Ọlọ́run wa gbénga fọpẹ́ fún yín. Adúpẹ́. A fìyìn fún yín. A dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Fún àánú tí a rí gbà lónìí, fún ojú rere tí a rí gbà, fún ọlá tí a rí gbà, fún ìbùkún tí a rí gbà. Ọjọ́ kìíní oṣù keje ògbólógbòó ọdún 2024 kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára wa, bí kò ṣe àánú àti ojú rere rẹ tí ó lágbára lórí wa. Olúwa gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ gba ìyìn wa. Lórí ètò oníyìn rere Síónì lónìí, Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. A gbénga fún ọlá àti ògo yín lórí wa, fún àwọn ìrànlọ́wọ́ tí a rí gbà láti January títí di wákàtí àti ọ̀wọ̀ yìí. A yóò fẹ́ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ń fi àánú yín hàn, ẹ̀ ń fi ojú rere yín hàn, ẹ̀ ń fi ọlá yín hàn lórí ayé wa. Gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ gba ìyìn wa. À ń lọ nínú ọ̀rọ̀ yín nítorí pé ẹ̀yin Ọlọ́run lẹ rán wa, kì í ṣe nípa agbára wa, kì í ṣe àwọn òsọ́pọ̀ àwọn afẹ́ ṣe tipátipá, ṣùgbọ́n ẹ̀yin lẹ sọ pé ká máa ṣe, ẹ̀yin lẹ paláṣẹ pé ká máa ṣe. Olúwa gba ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ yín, ẹ̀mí mímọ́ máa bá wa lọ. Bàbá sọ ọ̀rọ̀ yín jáde. Ẹ̀mí mímọ́ sọ ọ̀rọ̀ yín jáde. A bẹ̀bẹ̀ fún ọ̀rọ̀ agbára kan tí ó gbé ayé àwọn ènìyàn kan dìde, ọ̀rọ̀ agbára tí ó ra ayé àwọn ènìyàn padà, ọ̀rọ̀ agbára tí ó dá ayé àwọn ènìyàn nídè, ọ̀rọ̀ agbára tí ó dá àwọn ènìyàn padà síwájú ìtẹ́ yín lórúkọ Jésù. Ní ìrọ̀lẹ́ yìí, ẹ sọ̀rọ̀ yín jáde. Ẹ fi ọ̀rọ̀ yín gbé wa dìde. Ọ̀rọ̀ yín tí ó ṣamọ̀nà wa fún oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí lórúkọ Jésù, ẹ sọ jáde. Ọ̀rọ̀ tí ó gbé iṣẹ́ wa dìde, ẹ sọ jáde. Ọ̀rọ̀ tí a ó fi rí àánú gbà ní iwájú ìtẹ́ yín, ẹ sọ̀rọ̀ agbára yín jáde. Ẹ gbé wa ró, ẹ rà wá padà, ẹ jẹ́rìí ara yín, ẹ fi ògo yín hàn, ẹ fi ọlá yín hàn, níparí ohun gbogbo ká fi ògo àtọlá fórúkọ mímọ́ yín ní orúkọ ti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú tó fi fún wa lónìí àti ojú rẹ̀ lórí ayé wa. A dúpẹ́ fún ìbùkún rẹ̀, a dúpẹ́ fún ọlá rẹ̀, a dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ̀, a dúpẹ́ fún ìdáǹdè rẹ̀ tó tún fún wa ní oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí alààyè ọkàn láti wá sórí àkọ́tún ètò oníyìn rere Síónì lónìí gẹ́gẹ́ bí Ọlọ́run ọ̀gá àgbò ti paláṣẹ fún wa láti máa pàdé ní gbogbo ọjọ́ Monday. Ẹ má bínú tó bá ti jọjọ́ Monday kan tẹ́ ẹ̀ bá ti rí wa lórí afẹ́fẹ́, kẹ́ ti mọ̀ pé ní ọjọ́ Tuesday ẹ máa rí wa láṣẹ Ọlọ́run ọ̀gá àgbò bí a lọ fún iṣẹ́ ìránṣẹ́ kan tó lágbára nìyẹn. Lórúkọ Jésù, àánú Ọlọ́run ọ̀gá àgbò yóò gbé wa dìde, gbogbo wa yóò jùmọ̀ ṣe rere, àánú Ọlọ́run alààyè yóò rà wá padà, ará nínú Olúwa. Àṣẹ Ọlọ́run ọ̀gá ògo ni wípé ká máa sọ lórí ètò yìí gbogbo ìgbà wípé nǹkan tí wọ́n ń pè ní ogun wà ní tòótọ́, nǹkan tí wọ́n ń pè ní ogun wà ó wà ní tòótọ́, ogun jà àwọn ènìyàn ní tòótọ́,
ogun ja àwọn ènìyàn nítòótọ́, ṣùgbọ́n nínú ayé àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ wa la mọ rere ta kọ̀ láti ṣe, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ rere, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ìwà rere, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ọ̀rọ̀ rere, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ìgbésẹ̀ rere, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ìgbé ayé rere, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ àwọn ohun rere tó yẹ ká dáwọ́lé tó yẹ ká ṣe, ṣùgbọ́n tí a kọ̀ láti ṣe tó dẹ̀ fi ìgbé ayé wa sínú ogun, èyí tó já sí wípé àfọwọ́fà ló ṣe kí ni ló pọ̀ jù. Hallelujah. Lórúkọ Jésù, gbogbo ohun tó fọwọ́fà, èyí tó ń fìyà jẹ ọ́, tó ń já ọ lẹ́gba, tó ń ní ọ lára, èyí tó ń dójú tì ẹ́, lórúkọ Jésù Kristi ẹ̀mí mọ́ já ọgbà lọ́wọ́ rẹ̀. Dípò ìbínú, Olúwa fi àánú hàn. Dípò ìbáwí, Olúwa fi ojú rere hàn. Dípò ìṣubú, Olúwa fi àánú gbé rẹ̀ dìde. A ó rí àánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Tọ̀wọ̀tọ̀wọ̀ àti agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ni mo kí wa káàbọ̀ sínú oṣù July, oṣù àṣepé, oṣù àṣepé. Mo gbàdúrà Ọlọ́run yóò ṣe tiwa ní àṣepé. Iṣẹ́ wa Ọlọ́run yóò ṣe ní àṣepé. Ìgbéyàwó Ọlọ́run yóò ṣe ní àṣepé. Iṣẹ́ ìránṣẹ́ wa Ọlọ́run yóò ṣe ní àṣepé. Ìpè wa Ọlọ́run yóò fi àánú ṣe ní àṣepé. Gbogbo ohun táwọn ojú Ọlọ́run alààyè fún tó ń bà wá nínú jẹ́ lórúkọ Jésù, ojú rere Ọlọ́run alààyè yóò dá wa padà sí ojú ọ̀nà. Oṣù àṣepé ní gbogbo ọ̀nà. Mo gbàdúrà fún ọ ohun tí gbogbo tí ń ṣe tiwa àṣepé agbára àkọ́tún yóò wọnú rẹ̀ lọ. Ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa kókó ọ̀rọ̀ ayọ̀ ìran dé ìran ọ̀pọ̀lọpọ̀. Ìlérí Ọlọ́run ọ̀gá ògo fún ayé wa ní ọ̀sẹ̀ tó kọjá ni wípé òun yóò sọ wá di ògo ayérayé níbi tí a ti kọ̀ wá sílẹ̀, tí a sì ti kórìíra wa tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kò kọjá láàrin wa. Ọlọ́run ṣe ìlérí wípé òun fúnra ara òun yóò sọ wá di ògo ayérayé, ayọ̀ ìran dé ìran ọ̀pọ̀lọpọ̀. Hallelujah. Ọlọ́run sọ wípé gbogbo ibi tí a ti kọ̀ wá sílẹ̀, a kórìíra wa nítorí pé ohun rere kan kò tí ì tinú ayé wa jáde. A kórìíra wa nítorí pé a ò tí ì so èso. A kórìíra wa nítorí pé ègún dá wa dúró, èpè dá wa dúró, àsọtẹ́lẹ̀ ibi dá wa dúró, èpè dá wa dúró. A kórìíra wa nítorí pé ọ̀rọ̀ òdì dá wa dúró tí ẹnikẹ́ni kò kọjá láàrin wa. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé dípò ìṣubú, dípò ikú, dípò ìbànújẹ́, dípò aṣọ ọ̀fọ̀, òun yóò sọ wá di ògo ayérayé, ayọ̀ ìran dé ìran ọ̀pọ̀lọpọ̀. Ìyẹn ni pé kò ń ṣe ìran kan láti ìran kan dé orí ìran kan, láti ìran kan dé orí ìran kan, láti ìran kan dé orí ìran kan ni. Lórúkọ Jésù, irú àṣẹ bẹ́ẹ̀ kó bá ọ rìnrìn àjò. Mo gbàdúrà, mo ní àṣẹ òun kó bá ọ rìnrìn àjò. Ará nínú Olúwa lónìí, a ò wá láti wá rojọ́ tó pọ̀. Olúwa ló rán wa, ọ̀rọ̀ rẹ̀ sì ni ìmọ́lẹ̀ sípa ọ̀nà wa, ọ̀rọ̀ rẹ̀ sì lápamọ́ ní àyà wa kí àwa kó má bàa ṣẹ̀ sí. Ẹ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi. Bíbélì sọ pé ìmọ́lẹ̀ ọ̀rọ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn kò sì lè ṣe kíni, kò sì lè borí rẹ̀. Lónìí Ọlọ́run ọ̀gá ògo wá síwájú wa wípé tún pẹpẹ Olúwa ṣe, tún pẹpẹ Olúwa ṣe. Repair the altar of the Lord. Hallelujah. Tún pẹpẹ Olúwa ṣe. Àkòrí ọ̀rọ̀ tí a mú jáde láti inú ìwé àwọn ọba kínní orí kejìdínlógún láti ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ kẹtàdínlógójì. Ẹ kàwé. Ó sì ṣe nígbà tí ọjọ́ yẹ látàrí, wọ́n sì fi wèrè sọtẹ́lẹ̀ títí di àkókò ìrúbọ àṣálẹ́. Kò sì sí ohùn, bẹ́ẹ̀ ni kò sì sí ìdáhùn tàbí ẹni tí ó kà á sí. Ǹjẹ́ Èlíjà wí fún gbogbo àwọn ènìyàn náà pé ẹ súnmọ́ mi. Gbogbo àwọn ènìyàn náà sì súnmọ́. Wọ́n sì tún pẹpẹ Olúwa tí ó ti wó lulẹ̀ ṣe. Hallelujah. Ó ní ẹ súnmọ́ mi, gbogbo wọn sì súnmọ́. Èlíjà sì tún pẹpẹ Olúwa tí ó tún wó lulẹ̀ ṣe. Ìlérí Ọlọ́run alààyè fún ayé rẹ lọ́dún yìí, yìí tó kù kọ́dún kó parí. Ọ̀rọ̀ tí Ọlọ́run fi rán wa sí ọ ní wípé ọ̀rẹ́, dádì, mọ́mì, pásítọ̀, evangelist, wòlíì, ẹ̀yin olùkọ́ni, ẹ̀yin bíṣọ̀bù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀, ẹ̀yin his eminence, ẹ̀yin his grace, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún pẹpẹ Olúwa tí ó ti wó lulẹ̀ ṣe. Kí ni à ń pè ní pẹpẹ? Hallelujah. Pẹpẹ jẹ́ ibi ìrúbọ tí à ń gbà rúbọ fún òrìṣà kan. Ó jẹ́ pẹpẹ ibi ìrúbọ tí à ń gbà rúbọ fún òrìṣà kan. Ó gbé ibi tí à ń gbà rúbọ fún òrìṣà kan, tí à ń gbà fi ẹ̀bùn fún òrìṣà kan. Ó jẹ́ ibi kan tí à ń gbà sin òrìṣà kan. Hallelujah. Ó jẹ́ ibi ìrúbọ tí ó jẹ́ ibi ìpàdé láàárín ènìyàn àti Ọlọ́run, láti jíròrò láàárín ènìyàn àti nǹkan kan. Ṣùgbọ́n gbogbo ń ṣe gbogbo pẹpẹ ló jẹ́ pẹpẹ ti Ọlọ́run. Hallelujah. Kì í ṣe gbogbo pẹpẹ ló jẹ́ ti pẹpẹ Ọlọ́run. A lè gbé pẹpẹ òun kalẹ̀ ṣùgbọ́n kó má jẹ́ ti Ọlọ́run. Ṣùgbọ́n pẹpẹ tí Ọlọ́run ọ̀gá ògo ń sọ nípa rẹ̀ ní òun ní pẹpẹ tó jẹ́ titi rẹ̀. Pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀, tó wà nínú ìrìnàjò ayé wa, òun ni Ọlọ́run ọ̀gá ògo ló ń sọ fún wa lónìí. Pẹpẹ jẹ́ ibi ìpàpàdé láàárín ènìyàn àti Ọlọ́run.
ó jẹ́ ibi ìbánisọ̀rọ̀, ibi ìjíròrò lórí ohun kan tàbí òmíràn, ó jẹ́ ibi ìsìn, ó jẹ́ ibi ìrúbọ, ó jẹ́ ibi ìtanilọ́rẹ láàrin ènìyàn àti Ọlọ́run. Ó lè jẹ́ pé nígbà tá a bá wà nínú chọ́ọ̀chì wa gbogbo a máa ṣe kí ni, a máa kọjú sí pẹpẹ nítorí pé a gbàgbọ́ wípé ibẹ̀ kì í ṣe pé gbogbo pẹpẹ àwọn pẹpẹ tá à ń kọjú sí nǹkan míì tó wà ń bẹ̀, kì í ṣe pé nǹkan míì ló wà ń bẹ̀, kì í ṣe pé, ṣùgbọ́n ìgbàgbọ́ wa ni wípé ibẹ̀ yẹn ẹ̀mí Ọlọ́run, ibẹ̀ yẹn Olúwa ń gbà ṣe kí ni, ló ń gbà sọ̀kalẹ̀ láti bá wa jíròrò gẹ́gẹ́ bí ènìyàn. Lórúkọ Jésù, Olúwa yóò fi àánú rẹ̀ rà wá padà. Ṣùgbọ́n nínú ibi tí a ti ń sọ̀rọ̀ yìí, níbi tí a kà nínú ìwé àwọn ọba kìíní yìí, ó jẹ́ ọjọ́ ìpèníjà láàrin Èlíjà àti àwọn wòlíì Báálì. Ó jẹ́ ọjọ́ tí ogun pe ogun níjà. Ó jẹ́ ọjọ́ tí ogun pe ogun níjà. Ó jẹ́ ọjọ́ tí àwọn ènìyàn kan àti àpọ̀lọpọ̀ àwọn ènìyàn kan pinnu láti pe Ọlọ́run wọn sọ̀kalẹ̀. Pé lónìí, a ti fẹ́ tẹ̀sí Ọlọ́run tí à ń pè, a fẹ́ tẹ̀sí Ọlọ́run tí à ń pè. Ó yá, ẹ̀yin ẹ kọ́kọ́ pe Ọlọ́run yín. Wọ́n fi gbogbo òru pè é. Ìwé Mímọ́ jẹ́ kó yé wa wípé nígbà tó tẹ̀ tún ya wọ́n bẹ̀ sí yára wọn. Wọ́n bẹ̀ pé wọ́n Báálì yìí gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ dá wa lóhùn. Ó jẹ́ ọjọ́ ìpèníjà tó jẹ́ pé gbogbo wọn pinnu láti pe Ọlọ́run wọn, wọ́n fẹ́ rí ọwọ́ agbára Ọlọ́run tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀, wọ́n fẹ́ rí ìfarahàn Ọlọ́run tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀, wọ́n fẹ́ rí ìfọwọ́kàn Ọlọ́run tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀, wọ́n fẹ́ rí ìfọwọ́tọ́ Ọlọ́run tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀, wọ́n fẹ́ rí ìwàláàyè Ọlọ́run tí gbogbo wọn ṣe kíni, tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn wòlíì Báálì pe Ọlọ́run wọn nítorí pé wọ́n fẹ́ rí ìwàláàyè, wọ́n sa gbogbo ipá. Ó tẹ̀jú ó tó àti kàdébì kan ó jẹ́ kó yé wa pé wọ́n pè títí gbogbo wọn fi ṣe kíni, tó fi há. Àwọn ohun tí wọ́n gbàgbọ́, tí wọ́n sọ pé àwọn jẹ́ wòlíì lé lórí, wọ́n pè é títí tí ohun wọn fi há, ṣùgbọ́n wọn ò rí ìfarahàn kankan. Ṣùgbọ́n nígbà tí Èlíjà máa pe Ọlọ́run tirẹ̀, ó rí ìdí pàtàkì láti kọ́kọ́ ṣe nǹkan kan. Ẹ tún ibẹ̀ yẹn kà, ẹ tún ibi tẹ́ kà yẹn kà. Ó sì ṣe nígbà tí ọjọ́ yẹ àtàrí, wọ́n sì fi wèrè sọtẹ́lẹ̀ títí di àkókò ìrúbọ àṣálẹ́. Kò sì sí ohùn, bẹ́ẹ̀ ni kò sí ìdáhùn tàbí ẹni tí ó kà á sí. Ǹjẹ́ Èlíjà wí fún gbogbo àwọn ènìyàn náà pé, Èlíjà wí fún gbogbo àwọn wòlíì Báálì pé, ẹ súnmọ́ mi. Gbogbo àwọn ènìyàn náà sì súnmọ́. Òun sì tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ ṣe. Èlíjà rí wípé ohun kan ṣe pàtàkì tóun bá fẹ́ rí ìwà láàyè Ọlọ́run. Lóòótọ́ Ọlọ́run wà láàyè ní tòótọ́, Ọlọ́run jẹ́ ọba síbẹ̀ lóòótọ́, Ọlọ́run jẹ́ ọba àwọn ọba lóòótọ́, ó jẹ́ Olúwa àwọn olúwa lóòótọ́, ó jẹ́ ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan lóòótọ́, ó jẹ́ yáájú ọkùnrin lóòótọ́, ọba agbéniníjà kẹ́rù òbó níjà lóòótọ́. Ṣùgbọ́n tí òun bá fẹ́ rí ìwà láàyè rẹ̀ ní tòótọ́, nítorí pé níbi tó wà yẹn pẹpẹ ti wó lulẹ̀, òkúta ti fọ́n ká, igi ti fọ́n ká, omi òdó láyé omi. Ṣùgbọ́n ó wò pé ohun àkọ́kọ́ tóun nílò láti ṣe ni pé kí òun tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ ṣe. Hallelujah. Ara nínú Olúwa, mọ́mì, dádì, brother, sister, ẹ̀yin bíṣọ́ọ̀bù, ẹ̀yin his eminence, ẹ̀yin his grace, ẹ̀yin babaládùúrà, ẹ̀yin wòlíì, ẹ̀yin evangelist, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin àwa kìrìsìtẹ́nì ayé òde òní, ǹjẹ́ àwọn wo ní ayé wa, ibo àwọn pẹpẹ wo ló ti wó lulẹ̀ nínú ayé wa? Àwọn pẹpẹ wo ló ti wó lulẹ̀ nínú ayé wa? Tí Èlíjà bá lè rí ìdí pàtàkì láti kọ́kọ́ tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ nínú ayé rẹ̀ ṣe, tó bá lè kọ́kọ́ rí ìdí pàtàkì láti tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ nínú ayé rẹ̀ ṣe, àwa náà gẹ́gẹ́ bí ènìyàn, ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò ara wa. Kò ṣe pé ká kàn jí láàárọ̀ ká gbáṣọ sọ́rùn ká máa gba ṣọ́ọ̀ṣì lọ. Kì í ṣe pé kọ́kàn máa pè wá nínú ìjọ pé ká máa joyè mọ́yè. Kò ṣe pé kọ́kàn máa kó bá ṣe ń gbé Reverend Apostolic Mother, wọ́n ń gbé lórí prophetess, wọ́n ń gbá doctor mọ́. Kò ṣe yẹn ló yẹ kó máa fíìkì wá gẹ́gẹ́ bí onígbàgbọ́. Kì í ṣe àwọn nǹkan yẹn ló yẹ ká máa ṣe àjọyọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Kò ń ṣe àwọn ọgbọ́n ìwé tá ń kà, professor, masters tá ń gbà, BSc bíi 4-5 tẹ́lómi ń kó papọ̀. Kò ń ṣe àwọn nǹkan yẹn ló yẹ ká máa ṣàjọyọ̀ lórí rẹ̀. Bí kò ṣe ká máa wo ayé ara wa, ǹjẹ́ pẹpẹ Olúwa nínú ayé wa ṣó sì dúró? Hallelujah. Tí wòlíì Ọlọ́run bá pe Ọlọ́run, tí Ọlọ́run kọ̀ láti dáhùn, ó túmọ̀ sí wípé ibi ìbápàdé láàrin òun àti Ọlọ́run kó ṣiṣẹ́ kíni, ó ti wó lulẹ̀. Tí ẹni ìpè, àwọn tí a yàn, àwọn tí a rán níṣẹ́, àwọn tí Ọlọ́run pè tó tì lẹ́yìn, tí wọ́n bá pe Ọlọ́run, tí wọn ò rí ìdáhùn, tí ìgbé ayé wọn tí wọ́n wà ní ipò ìtaraka, kọ́kọ́ lọ yẹ pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ ṣe nínú ayé wọn. Hallelujah. Olúwa yóò ràn wá lọ́wọ́. Mo ní Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹni tó agbọ́dọ̀ kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí ènìyàn láti tún pẹpẹ Olúwa ṣe nínú ayé wa, òun ní ká kọ́kọ́ gbà wípé pẹpẹ yẹn ti wó. Ṣẹ̀rí nǹkan kan wà tó máa ń fi ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ Kristẹni. When we are wrong and we don't want to accept that we are wrong,
we will continue to suffer. A máa jẹ́ ẹran ìjẹ, a máa jẹ́ ẹran ìjìyà lọ́wọ́ Sátánì ni. Hallelujah. Hallelujah. Mo ń sọ láìpẹ́ fáwọn ìránṣẹ́ Ọlọ́run kan, mo ní ẹ wo ìgbé ayé àwa kìrìsìtẹ́nì ayé òde òní, a kì í fẹ́ bára wa nínú ẹbí. Ó ní òtítọ́ Jésù á fagbára awẹ̀ nù mọ́, awẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. That means ẹni tó lọ wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ó mọ̀ pé òun wà nínú ẹbí ni. Òun ló ṣe gbà láti wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Hallelujah. Hallelujah. Onígbàgbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run bá ń gbé nínú ayé rẹ̀, nígbàkigbà tó bá ṣe nǹkan tó kùnà tí kò dára, tí gbogbo ayé bá tẹ̀ ń sọ pé nǹkan tó ń ṣe yìí ó dáa, tí gbogbo ayé bá tẹ̀ ń sọ pé nǹkan tó ṣe yìí ó dáa o, àbí tí ò tẹ̀lé èèyàn kankan sọ pé ó dáa, ṣùgbọ́n tó ń gbà pé ó dáa, tó bá wà nínú ibì kan, ẹ̀mí Ọlọ́run á tọ̀ wá ní wákàtí kan sọ pé láti bá jíròrò, ohun kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn á wá, ó lè má gbọ́ létí ṣùgbọ́n á fi ilẹ̀ nínú ọkàn nípa kankan bá òun sọ̀rọ̀ ní pé ṣé ìgbé ayé tó ń gbé ṣé ìgbé ayé tó dání ṣá. Á dẹ̀ rí ìdí pàtàkì láti dára ẹ̀ lẹ́bi, nínú ìdí pàtàkì tó rí láti dára ẹ̀ lẹ́bi yẹn á wá rí ìdí pàtàkì láti ṣe kíni, ṣe àtúnṣe. Ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwa kìrìsìtẹ́nì lónìí àti ẹ̀rí ìdí pàtàkì kankan láti dára lẹ́bi nítorí pé a yọ̀ǹda ayé wa fún ẹ̀mí mímọ́ láti gba ìṣàkóso, a yọ̀ǹda ayé wa fún ẹ̀mí mímọ́ láti tọ́ka sí àwọn ibi tí pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ nínú ayé wa. A dẹ̀ fẹ́ rí ìwà láàyè Ọlọ́run, a fẹ́ rí ìfọwọ́kàn Ọlọ́run, a fẹ́ rí ìbápàdé Ọlọ́run, a fẹ́ rí ìtọ́sọ́nà Ọlọ́run, a fẹ́ gbọ́ ohùn Ọlọ́run, a fẹ́ lo àṣẹ bíi tàwọn tí pẹpẹ Olúwa dúró nínú ayé wọn. Kò ṣeé ṣe bẹ́ẹ̀. Lórúkọ Jésù pẹpẹ Olúwa tó wó lulẹ̀ nínú ayé wa, ẹ̀mí mímọ́ ó gbèrò ní ayé wa. A gbọ́dọ̀ gbà, Èlíjà gbà wípé pẹpẹ Olúwa ti wó lulẹ̀, ó pinnu láti ṣe kíni, láti tún ṣe. Igi ti fọ́n ká, òkúta ti sọnù, ẹ̀kàwé yẹn síwájú láti ibẹ̀ káwò ẹ̀kà síwájú. Èlíjà sì mú òkúta 12. Ó mú òkúta 12. Gẹ́gẹ́ bí iye ẹ̀yà ọmọ Jákọ́bù, ẹni tí ọ̀rọ̀ Olúwa tọ̀ wá wípé Ísírẹ́lì ni orúkọ rẹ̀ yóò máa jẹ́. Òkúta wọ̀nyí ni a fi tẹ́ pẹpẹ kan ní orúkọ Olúwa, ó sì wá yára yí pẹpẹ náà ká, ó sì gba ìwọ̀n òṣùwọ̀n irúgbìn 2. Ó sì tò igi náà dáradára, ó sì ké ẹgbọrọ akọ màálù náà. Ó gbé akọ màálù sí sípò ẹ̀. Ó sì tò sórí igi. Ó sì wí pé fi omi kún ìkòkò 4. Ó gbé omi sípò ẹ̀. Kí ẹ sì tú sórí ẹbọ sísun àti sórí igi náà. Ó sì wí pé ṣe é ní ìgbà ìkejì. Wọ́n sì ṣe é ní ìgbà ìkejì. Ó sì wí pé ṣe é ní ìgbà ìkẹta. Wọ́n sì ṣe é ní ìgbà ìkẹta. Omi náà sì ṣàn yí pẹpẹ náà ká. Ó sì fi omi kún yàrá náà pẹ̀lú. Ó sì ṣe ní ìrúbọ àṣálẹ́. Ní Èlíṣà wòlíì súnmọ́ tòsí. Ó sì wí pé Olúwa Ọlọ́run Ábúráhámù. Ẹ̀dùn bẹ́ẹ̀ ni àti ń bọ́ sọ́wọ́ ẹ̀. Ó fi gbogbo nígbà tó ní ipò láti tún pẹpẹ Olúwa ṣe yẹn, ó fi gbogbo sí ipò tó yẹ kó ṣe kíni, tó yẹ kó wà. Ó fi igi sí àyè igi, ó fi òkúta sí àyè òkúta, ó fi omi sí àyè omi, ó fi ohun gbogbo sí ipò tó wà. Àwa náà nínú ìpè wa, nínú iṣẹ́ ìránṣẹ́ wa, nínú ìrìn àjò wa, nínú ìgbéyàwó wa, nínú iṣẹ́ tá a yàn láàyò, ohun gbogbo ti fọ́n ká. Pẹpẹ Olúwa ò dúró. A dẹ̀ fẹ́ rí ìwà láàyè Ọlọ́run. Lórúkọ Jésù, ẹ̀mí láti ronú, ẹ̀mí mọ́ gbé wọnú ayé wa. Tí pẹpẹ Olúwa ò bá dúró, a ò lè gbọ́ ohùn Olúwa, a ò lè ní ìbápàdé, a ò lè ní ìfọwọ́tán, a ò lè ní àtìlẹ́yìn Ọlọ́run ọ̀gá ògo. A ò kàn lè máa live life wa bó ṣe wù wá, a kàn máa live bó ṣe wù wá. Ọ̀pọ̀lọpọ̀ wa la joyè tá à ń jókòó nínú pẹpẹ nínú ìjọ, ṣùgbọ́n náà tọ́lọ́run ò dá wa mọ̀. Àwa là ń pàṣẹ nínú ìjọ, àṣẹ Ọlọ́run ò dúró lórí ayé wa. Àwa táwa ń pàṣẹ nínú ìjọ, tá à ń pàṣẹ fún ìjọ ènìyàn, àṣẹ Ọlọ́run gangan ò sínú ayé wa. Hallelujah. Àwa tá à ń dó lórí àga wàásù, tá à ń fọ́, tẹ́pẹ́ tá a bá ń fọ́ báyìí, ìwà láàyè Ọlọ́run ò sí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká lọ tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ ká tún ṣe. Ká kọ́kọ́ gbà wípé pẹpẹ yẹn ti ṣe kíni, ó ti wó. Kí ló wó pẹpẹ? Ẹ̀ṣẹ̀ wó, ìjà wó, ìbínú wó, àgbèrè wó, ojúkòkòrò wó, olè wó, ìmọ̀ tara ẹni nìkan, àfẹ̀mí tí kì í ló tẹ́lẹ̀ tó ọmọlàkejì mọ́ tiẹ̀, ó wó, ìgbéraga wó. Tí ó bá tí ìgbà ti síbẹ̀ ẹlòmíì ò gbọ́dọ̀ síbẹ̀, àṣẹ tèmi nìkan ló gbọ́dọ̀ múlẹ̀, ó wó. A gbọ́dọ̀ gbà wípé pẹpẹ Olúwa nínú ayé wa ó ti ṣe kíni, ó ti wó. Hallelujah. Kí ni ìgbésẹ̀ tí a gbé láti fi wó? Òun náà mo sọ lẹ́ẹ̀kan àwọn ìgbésẹ̀ tá a ti gbé. Èyí tó wó pẹpẹ Olúwa nínú ayé wa, a gbọ́dọ̀ jókòó ká ṣe àṣàrò. Gbọ́, tí o bá ní ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè nínú ayé ẹ, o ò lè ní ìmísí láti jókòó láti ṣàṣàrò bí nǹkan ṣe bàjẹ́ nínú ayé ẹ.
Ó take extraordinary power and spirit for a good Christian to think and do proper evaluation of him or herself. Hallelujah. Hallelujah. Ó take power Ọlọ́run, ó take agbára Ọlọ́run gan. Torí pé gbogbo àwọn ènìyàn ẹ̀mí ìdáláre la máa ń fẹ́ gbé káàkiri. Kò sí ẹ̀dá kan tó fẹ́ yí ẹ̀gbẹ́ ayé rẹ̀ wò láti gba ìdẹ́lẹ́bi ní ìṣẹ́jú kan. Ṣùgbọ́n nípasẹ̀ owó ìtọ́ni ẹ̀mí mímọ́, ẹ̀mí máa jẹ́ ọmọ ibi tó ti jẹ̀bi. Ohun tá a ti express dáadáa ni. Ẹ̀mí mímọ́ ó máa jẹ́ kó mọ ibi tó ti jẹ̀bi. Ẹ̀mí mímọ́ ó máa gbà ẹ́ lámọ̀ràn lóhùn kẹ́lẹ́kẹ́lẹ́. Hallelujah. Hallelujah. Á gbà ẹ́ lámọ̀ràn lóhùn kẹ́lẹ́kẹ́lẹ́. Bó ṣe ń gbà ẹ́ lámọ̀ràn lóhùn kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn, á sọ àtúnṣe fún ẹ. Tó bá ṣe ń sọ àtúnṣe fún ẹ, á wá tì ẹ́ débi àtúnṣe. Ṣùgbọ́n bá a bá ti gbà ẹ̀mí Ọlọ́run láyè láti bá wa sọ̀rọ̀ lóhùn kẹ́lẹ́kẹ́lẹ́, kò sí bá a ti fẹ́ ṣe. Lórúkọ Jésù, pẹpẹ Olúwa tó wó láyé wa, ohun tó ṣe tó wó pẹpẹ Olúwa lulẹ̀ láyé rẹ, tí kò jẹ́ kí ayé rẹ kó nítumọ̀ mọ́, ẹ̀mí àtúnṣe lára àtìlẹ́yìn. Lórúkọ Jésù, Ọlọ́run mú wọnú ayé rẹ. Pẹpẹ Olúwa tó wó nínú ìgbéyàwó yín, pẹpẹ Olúwa tó wó nínú iṣẹ́ yín, tẹ́ ẹ gba promotion, pẹpẹ Olúwa ló wó lórí ọmọ yín tí ayé ọmọ yín ò fi wùn, tí ò fi wùn yín, pẹpẹ Olúwa ló wó lórí okòwò àti ọjà tẹ́ ń tà tí ọjà yín ò fi gbèrú, pẹpẹ Olúwa ló wó nínú ìpè yín tí ìpè yín ò fi fọhùn, pẹpẹ Olúwa ló wó nínú iṣẹ́ ìránṣẹ́ yín tí iṣẹ́ ìránṣẹ́ yín fi wà lójú kan, pẹpẹ Olúwa ló wó nínú ẹ̀bùn tí Ọlọ́run fi fún ọ tí ò fi rí lò. Hallelujah. Pẹpẹ Olúwa ló wó nínú ayé rẹ tó ò fi ríṣẹ́ jẹ́. Ó tọ́ fún gbogbo wa láti jọ ṣe àṣàrò. Ṣé pẹpẹ yìí ti wó? Kí ni mo ṣe tó fi wó? Hallelujah. Ìkẹta ibẹ̀ ni pé àwọn ìgbésẹ̀ wo ni mo máa gbé láti ṣe kíni láti tún pẹpẹ Olúwa ṣe. Hallelujah. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ ronúpìwàdà. Ẹlẹ́ṣẹ̀ wá sórí sọ̀nà, wá pẹ̀lú bànújẹ́ rẹ̀, ré wọn sínú omi jìnjìn, wọ́n yóò rí rọ̀rùn níbẹ̀. Yára ká lọ, má ṣe dúró, ìṣẹ́jú kan lè sọ ẹ̀mí rẹ nù. Jésù dúró láti gbà ọ́, àánú dìbẹ̀ fún ọ lónìí. Hallelujah. A gbọ́dọ̀ ní ẹ̀mí ìrònúpìwàdà. We have to repent. A gbọ́dọ̀ ní ẹ̀mí ìrònúpìwàdà. Kí ló mú pẹpẹ ìwò bí pẹpẹ ti ṣe áwò yìí? A gbọ́dọ̀ ní ẹ̀mí ìrònúpìwàdà láti dá pẹpẹ padà sí ojú ipò tó ṣe kíni tó wà. Hallelujah. Hallelujah. A ní ìpè kan. Hello. Hello. Ẹ kúrò lè máa. Ẹ káàsán máa. Ẹ káàbọ̀ sórí ètò ní ìrìn Síónì. Yes sir, ẹ kú iṣẹ́ náà Olúwa máa fún yín ṣe. Àmín mà. Mo kà nínú kí ní tọ́pì ìpele mi ni bí a ti ṣe lè tún pẹpẹ Olúwa ṣe. Bẹ́ẹ̀ ni mà. Èmi ṣe bí pẹpẹ Olúwa kò dìgbà tí máa ṣe lọ sí ọ̀tà rí pé ó bẹ̀rẹ̀ láti àgọ́ ara wa. Bẹ́ẹ̀ ni. Àkọlé sì lè bá a bò pé àwa ni àgọ́ ara Olúwa. Bẹ́ẹ̀ ni mà. Ṣé ń bá a ṣe ní sẹ́kì sàkíyèsí? Bẹ́ẹ̀ ni mà, à ń gbọ́ yín mà. Àkọ́kọ́ gbọ́dọ̀ sán pẹpẹ ara wa náà. Bẹ́ẹ̀ni. A ò rí temple wà yìí between us and God ṣe ná. Bẹ́ẹ̀ni. What the temple is new than before. Bẹ́ẹ̀ni mà. Ṣé bá ṣe ní sẹ́kì sà? Bẹ́ẹ̀ni mà. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti fi oríṣiríṣi ìwà bara jẹ́ pípẹ́ tí wọn ká má sọ pé Olúwa tá à ń lọ kúnlẹ̀ síwájú ìgbàdúrà. Lórúkọ Jésù Olúwa fọ pẹpẹ ìmọ̀. Àmín. Ẹni tí ò fara mọ́ tó lóun fẹ́ lọ fọ pẹpẹ káyọ̀ máa kúnlẹ̀ jù bá fún láàárọ̀ láti jọ́sìn fọlọ́run bẹ̀. Àǹfààní bíi ọ̀rọ̀ rẹ̀ ti sọ pé láti inú pẹpẹ ìdájọ́ máa ti bẹ̀rẹ̀. Ayé ti di láti wà lópin ayé pọ́níkálùkù ó sọ bó ṣe ń ṣe é. Bẹ́ẹ̀ni mà. Orúkọ Jésù kò ní tọwọ́ wa bàjẹ́. Àmín Jésù. Ìjọ kéde káàkiri ayé lórúkọ Jésù kò ní bàjẹ́. Àmín. Àmín. Ẹ ṣé púpọ̀ màmá. Ẹ ṣé púpọ̀. Yes ma, ẹ ṣé púpọ̀ mà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò tòní. Ohun tí à ń sọ ni wípé fún wọn láti tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ ṣe, o gbọ́dọ̀ kọ́kọ́ ní ẹ̀mí ìrònúpìwàdà. Ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọn kì í share program wa, wọn kì í like ẹ̀, wọn kì í comment ẹ̀. Àwa náà ò dẹ̀ sọ pé tipátipẹ́ kẹ́ like, a sọ pé kẹ́ comment, a sọ pé kẹ́ share. Kìkì wípé
èyí tá a mú wá ìgbàlà ọ̀fẹ́ la mú wá tí Jésù fẹ́ jẹ́ rẹ̀ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Hallelujah. Hallelujah. A gbọ́dọ̀ kọ́kọ́ ní ẹ̀mí ìrònúpìwàdà. We have to repent. Onígbéraga, o gbọ́dọ̀ repent. Oníjẹkújẹ, o gbọ́dọ̀ yí padà. Olójúkòkòrò, o gbọ́dọ̀ yí padà. Ìkà ènìyàn, o gbọ́dọ̀ yí padà. Àfẹ́mí, o gbọ́dọ̀ yí padà. Onígbéraga èèyàn, àwọn iṣẹ́ tí wọn. Àwa kàwé gan, PhD làwa ní. Kí lè ní PhD ló máa ṣe pẹ̀lú ní BSc? Kí ló ní BSc? Kí ló fẹ́ máa ṣe pẹ̀lú ní HND? A gbọ́dọ̀ ronúpìwàdà nítorí pé gbogbo ẹ̀ láyé gbogbo làlàkókò ẹ̀fẹ̀ ẹsẹ̀ mélòó ni? Ẹsẹ̀ 6 ni. We have to repent. A gbọ́dọ̀ ronúpìwàdà àwọn nǹkan tó wó pẹpẹ Olúwa nínú ayé wa. Ṣé àgbèrè ni? Gbogbo ẹni tó bá rí lò Mark, ẹ̀yin wòlíì Ọlọ́run, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, gbogbo àwọn táwọn rí gbogbo tó péré Kristẹni, interpreter ni ẹ́, usher ni ẹ́ nínú ìjọ, workers ni ẹ́, gbogbo àwọn tó wọ́n ló ń kẹ́kọ̀ọ́ kíkà, wọ́n náà máa pẹ̀lú kò wá ní pre-administration, gbogbo àwọn tó bá rí báyìí, gbogbo wọn ló ń Mark, ìfẹsẹ̀ sọ kú sọ bí ni o, gbogbo wọn ló ń yẹ̀wò, wọn lè tọ́jú owó pamọ́ sí ẹ lọ́wọ́, bọ́ bá fẹ́ gbà padà ó máa dìjà, gbogbo ìwà ojú kòkòrò, olè, àfẹ̀mí gbogbo ẹ̀ ló kánwọ́ ẹ, gbogbo ìwà ìgbéraga ayé yìí ló kún ẹnu, ọ̀rọ̀ ìgbéraga kún ẹnu ẹ, èrè ìgbéraga kún ẹsẹ̀, ìwà ìgbéraga kún ayé ẹ. Pẹpẹ Olúwa máa wò, kò sí bá a ṣe fẹ́ ṣe. O ní òótọ́ lẹ́nu, ẹ̀yin àlùfáà Ọlọ́run tẹ́ ní òótọ́ Ọlọ́run tẹ́ dẹ̀ ń dúró lórí pẹpẹ nínú ìjọ. Ẹ̀yin nọ́sírì tó yẹ pé ẹ̀ ní àdéhùn lẹ́nu, ẹ sì fẹ́ kọ́ sì máa bọ̀wọ̀ fún yín. Kò sí bá a ṣe fẹ́ ṣe, pẹpẹ Olúwa máa wò. Ẹ̀mí Olúwa ń dá wa padà sí ìrònúpìwàdà lónìí ni pé pẹpẹ tó wó nínú ayé wa yẹn nígbà tí Èlíjà fẹ́ ké pe Ọlọ́run alààyè níwájú àwọn wòlíì Báálì, ohun àkọ́kọ́ tó rí pé ó ṣe pàtàkì ni wípé kóhun tó kọ́ ṣe kí ni tún pẹpẹ Olúwa tó tún wó lulẹ̀ ṣe. Ẹ jẹ́ ká ní ẹ̀mí ìrònúpìwàdà by true repentance, genuine repentance, we will rebuild and repair the altar of God. Pẹpẹ Olúwa ní ayé rẹ, ẹ̀mí àti tò lórúkọ Jésù ọ̀run kó gbé wọ̀. Ẹ rí wípé nígbà tí Èlíjà bá tún pẹpẹ yẹn ṣe, gbogbo àwọn nǹkan tó ti fọ́n ká, ó bẹ̀rẹ̀ sí ṣe kí ni, ó bẹ̀rẹ̀ sí tò, àwọn ohun rere ní ayé wa náà ti fọ́n ká. Níbi ta ti ń hùwà mọ̀nàfíkì, ta ti ń hùwà irọ́, ta ti ń hùwà ẹ̀tàn, ta ti ń hùwà rékèrékè, ta ti ń sọ̀sọ̀kúsọ, ta ti ń pa irọ́, àwọn oríṣiríṣi ayé náà ti fọ́n ká. Ìgbà ẹni Èlíjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń tò igi sáyé igi, ló bẹ̀rẹ̀ sí ní gbé òkúta sáyé òkúta, ló bẹ̀rẹ̀ sí ní da omi sáyé omi, ló gbé ẹgbẹ̀rún màálù sórí ayé wọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run àwọn gbogbo ń sọ fún wa. Ohun kejì tí o nílò láti tún pẹpẹ Ọlọ́run ọ̀gá ògo ṣe ni pé ní àdójúkọ, you need to refocus your life. Gbogbo àwọn nǹkan tó ń distract yẹ tó ń ṣe, gbogbo àwọn nǹkan tó ń distract yẹ tó ń ṣe tí pẹpẹ Olúwa fi ń wó nínú ayé ẹ̀yẹn, o ní láti ní refocus, you need to refocus your life with God. You need to refocus your life with the Holy Spirit. You need to refocus your life with the Lord of Lords. Ó ní wá sọ wípé ẹ̀jẹ̀ mímọ́ yìí ni mo jẹ́ fẹ́ni tó yẹ láti fẹ́ràn. Mo máa sọ́dọ̀ tún títí ikú yóò fi ṣe kíni tí yóò fi mú mi délé. So àwa náà ní láti refocus ayé wa pẹ̀lú ẹ̀mí mímọ́ pẹ̀lú mímọ́. Mo ti wó pẹpẹ yìí, a sì ti fún mi lórí ẹ̀fẹ́, mo ti ṣe kíni, mo ti tún ṣe. Nísìnyí mo fẹ́ ní ìdàpọ̀ ọ̀tun pẹ̀lú ìwọ Ọlọ́run alààyè. Kì í ṣe àìmọye àwọn tó ń jẹ́ olú-communion church, ṣùgbọ́n tí ayé wọn ò sí nínú ìdàpọ̀ ọ̀tun pẹ̀lú ẹ̀mí mímọ́. Wọ́n jẹ́ every first Sunday ní ṣọ́ọ̀ṣì wọn, wọ́n jẹ́ every last Sunday, wọ́n tẹ̀tí sọ́dọ̀ oúnjẹ ojoojúmọ́ nínú ìjọ wọn, ṣùgbọ́n síbẹ̀ ayé wọn ò ní ìdàpọ̀. Àwọn bíṣọ̀bù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ alágbádá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀, àwọn ní crucifix gbangba, àwọn aládé ńláńlá, ṣùgbọ́n tí ayé wọn ò sí ní ìbámu pẹ̀lú ẹ̀mí mímọ́. Ẹ gbọ́, Olúwa rán wa lórí ètò ní ìrẹsùn láti sọ fún yín lónìí wípé ẹ tún pẹpẹ Olúwa tí ó ti wó lulẹ̀ ṣe. Hallelujah. Ìwé Hósíà orí 12 ẹsẹ̀ 6 kí ló wí? Ìwé Hósíà orí 12 ẹsẹ̀ 6. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí Ọlọ́run ọ̀gá ògo ní fún ayé wa nípa títún pẹpẹ Olúwa tí ó ti wó lulẹ̀ ṣe. Ìwé Hósíà orí 12 ẹsẹ̀ 6. Ẹ kàwé. Nítorí náà ìwọ yí padà sí Ọlọ́run rẹ. Ìwọ yí padà sí Ọlọ́run rẹ. Pa àánú àti ìdájọ́ rẹ̀ mọ́. Pa àánú àti ìdájọ́ rẹ̀ mọ́. Kí o sì máa dúró de Ọlọ́run rẹ. Kí o sì máa dúró de Ọlọ́run rẹ. Nígbà gbogbo. Ní ìgbà gbogbo. Hallelujah. Hallelujah. Nínú ìgbéyàwó yẹn yí padà sí Olúwa Ọlọ́run yín. Nínú iṣẹ́ yín, ẹ yí padà sí Olúwa Ọlọ́run yín. Gbogbo ibi tẹ́ ti ń lu jìbìtì, wọ́n rí yín ẹ̀ náwó nínú ìjọ, láàrin àwọn ọ̀dọ́ yín lẹ́ náwó, nínú ìjọ, wọ́n trust yín, ṣùgbọ́n dirty business lẹ́ ń ṣe, ẹ yí padà sí Olúwa Ọlọ́run yín. Nínú ìjọ, ẹ̀yin lẹ́ ń gbówó lẹ̀ ṣùgbọ́n wọn mọ̀ bí tẹ́ ti ń rówó, ẹ yí padà sí Olúwa Ọlọ́run yín. Gbogbo ibi tẹ́ ti lọ ń dá fàájì ilẹ̀,
ẹ̀ ń dá fàájìlẹ̀ fáwọn ènìyàn, ẹ̀ ń pa àwọn kan lẹ́kún, ẹ̀ ń dá fàájìlẹ̀. Ẹ̀mí Olúwa ní pé kẹ́ ẹ yí padà sí Olúwa Ọlọ́run yín. Nípa ṣíṣe bẹ́ẹ̀ la lè tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀. Ṣé tí ìwé yẹn kà? Nítorí náà ìwọ yí padà sí Ọlọ́run rẹ. Ìwọ yí padà sí Olúwa Ọlọ́run rẹ. Pa àánú àti ìdájọ́ mọ́. Pa gbogbo ìwà àánú, gbogbo ìwà tó ní í ṣe pẹ̀lú àánú àti ìdájọ́ òtítọ́ pamọ́. Ẹlòmíì ò ní ìdájọ́ òtítọ́ lẹ́nu. Bàbá mi ní Olúwa kan, bàbá àgọ́ ẹ̀san. Wọ́n á ní bóòtọ́ bá kó iṣu kékeré báyìí. Wọ́n ní àwọn aṣekíni. Àwọn máa sọ ní ò bá gbọ́bẹ̀ sáwọn Ọlọ́run bá àwọn aṣekíni. Wọ́n dẹ̀ máa sọ náà ni. Nítorí wípé Olúwa rán wọn láti pa àánú àti ìdájọ́ mọ́. Gbogbo ìwà àánú, gbogbo ìwà tó ní ṣe pẹ̀lú àánú, gbogbo ìwà tó ní ṣe pẹ̀lú ojú rere, Olúwa ní pé kẹ́ pa mọ́ àti ìdájọ́ ẹ kàwé. Kí o sì máa dúró de Ọlọ́run rẹ nígbà gbogbo. Kí ẹ sì máa dúró de Ọlọ́run yín ní ìgbà gbogbo. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ nínú ayé wa ṣe o. Nítorí pé nígbà tí Èlíjà tó fẹ́ pe ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀ níwájú wòlíì Báálì, níwájú àwọn wòlíì Báálì, a ṣe máa padà lọ síbẹ̀ yẹn, ìwé àwọn ọba kìíní orí kẹtàdínlógún yẹn. Nígbà tó fẹ́ pe Olúwa Ọlọ́run, tó fẹ́ rí ìwà láàyè, tó fẹ́ rí ìfọwọ́kàn, tó fẹ́ rí ìdáǹdè, tó fẹ́ rí ìtúsílẹ̀, tó fẹ́ rí ìsọ̀kalẹ̀ Ọlọ́run ọ̀gá ògo níwájú àwọn wòlíì Báálì. Bíbélì sọ wípé ó rò wípé tí pẹpẹ yìí bá ṣì wà ní ipò ìṣubú, tó bá ṣì wà ní ipò ìtúká, tó bá ṣì wà ní ipò ìfọ́nká, ìwà láàyè Ọlọ́run ọ̀gá ògo kò lè ṣe kíni, kò lè sọ̀kalẹ̀. Ó kọ́kọ́ tún pẹpẹ Olúwa tó tún wó lulẹ̀ ṣe. Ará, lórí ètò ní ìrere Síónì, Olúwa rán wa láti sọ fún yín lónìí wípé ẹ̀yin náà ẹ gba Ẹ̀mí Mímọ́ láàyè láti tọ́ yín sọ́nà, ẹ gba Ẹ̀mí Mímọ́ láàyè láti bá yín sọ̀rọ̀. Ibo ni pẹpẹ Olúwa ti wó? Ẹ tún ṣe. Ẹ gba Ẹ̀mí Mímọ́ láàyè nínú ayé yín, ẹ ní ẹ̀mí ìrònúpìwàdà, kí ẹ sì ní àdójúkọ ọ̀tun pẹ̀lú Olúwa Ọlọ́run ọ̀gá ògo yín. Ẹ ka verse 37, ká fi yẹn ká sẹ̀lẹ̀, verse 37. Gbọ́ ti èmi, Olúwa. Èlíjà ló ń sọ bẹ́ẹ̀ yẹn o. Gbọ́ ti èmi, kí àwọn ènìyàn yìí kí ó lè mọ̀ pé ìwọ Olúwa ni Ọlọ́run, àti pé ìwọ tún yí ọkàn wọn padà. Nígbà náà ni iná Olúwa bọ́ sílẹ̀. Inú Olúwa sọ̀kalẹ̀. Ó sì sun ẹbọ sísun náà, àti igi, àti òkúta wọ́nì, àti erùpẹ̀, ó sì la omi tí ń bẹ nínú yàrá náà. Ìyá náà kàwé lọ. Nígbà náà gbogbo àwọn ènìyàn rí. Gbogbo àwọn ènìyàn rí. Wọ́n da ojú wọn bolẹ̀. Ogun yẹn pọ̀, wọn ò lè rí, wọ́n dojú wọn bolẹ̀. Wọ́n sì wí pé Olúwa òun ni Ọlọ́run. Olúwa òun ni Ọlọ́run. Hallelujah. Nígbà tí Èlíjà tún pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ ṣe ó ké pe Olúwa, ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀. Olúwa farahàn ní ọ̀nà ọ̀tọ̀. Àwọn ènìyàn sì jẹ́rìí wípé Olúwa ni kíni, òun ni Ọlọ́run. Ìwọ náà tó bá ti tún pẹpẹ Olúwa ṣe, tó pe Ọlọ́run ọ̀gá ògo, ìwà láàyè rẹ̀ yóò sọ̀kalẹ̀. Tó bá sì ti sọ̀kalẹ̀, gbogbo ayé yóò jẹ́rìí wípé Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù àti Ọlọ́run tí ìwọ náà ń sìn, òun ni kíni, òun ni Ọlọ́run. Hallelujah. 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 Kò sálágbára mọ́ o, àfiwọ́. Kò sálágbára mọ́ o, kò sálágbára mọ́ o, àfiwọ́. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa kọ́ mi láti wo ibi tí n ti ṣubú, fún mi lórí ọ̀fẹ́ láti lè dìde àdúrà. Ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, kọ́ mi láti wo ibi tí mo ti dé ṣubú. Kọ́ mi láti kíyèsí ibi tí mo ti ṣubú. Fún mi ní agbára láti dìde. Láti dìde agbára àkọ́tún láti dìde. Kọ́ mi láti wo ibi tí mo ti ṣubú. Fún mi ní agbára àkọ́tún láti dìde. Kọ́ mi láti wo ibi tí mo ti ṣubú. Láti dìde. Jésù Olúwa wa, pẹpẹ Olúwa tó ti wó lulẹ̀ nínú ayé mi, orí ọ̀fẹ́ láti tún ṣe. Ẹ̀mí mímọ́ ẹ kọ́ mi àdúrà. Ní orúkọ Jésù Ọlọ́run gbogbo àgbáyé, pẹpẹ rẹ tó ti wó lulẹ̀ nínú ayé mi, Olúwa fún mi lórí ọ̀fẹ́ láti tún ṣe. Orí ọ̀fẹ́ láti gbé dìde. Olúwa fi fún mi lónìí lórúkọ Jésù. Orí ọ̀fẹ́ láti tún ṣe. Orí ọ̀fẹ́ láti gbé dìde lórúkọ Jésù. Olúwa fi fún mi lónìí. Olúwa fi fún mi. Àjíǹde àti ìyè fún mi lónìí. Ẹ̀mí mímọ́ fi fún mi lónìí. Jésù Olúwa wa. Oníwà kan sọ wípé mo gbóhùn rẹ nínú àlá mi ohùn kẹ́lẹ́kẹ́lẹ́. Ìyẹn ni pé tẹ́mi mọ́ Ọlọ́run bá fẹ́ bá ènìyàn sọ̀rọ̀, ó máa ń báyàn sọ̀rọ̀ ní ọ̀nà kẹ́lẹ́kẹ́lẹ́. Ọlọ́run mo fẹ́ gbóhùn rẹ ní ọ̀nà kẹ́lẹ́kẹ́lẹ́. Mo fẹ́ gbóhùn kẹ́lẹ́kẹ́lẹ́ rẹ, ohùn ìfẹ́ rẹ,
tó máa ń ra ènìyàn padà, tó máa ń tọ́ni sọ́nà, èyí tó máa ń so nǹkan tí èèyàn máa ṣe láti débi tí ènìyàn lọ fún ènìyàn ní ti rere. Olúwa sọ̀rọ̀ náà sínú ayé mi, àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, Ọlọ́run gbogbo àgbáyé, Olúwa mo fẹ́ gbóhùn ìfẹ́ rẹ, ohùn kẹ́lẹ́kẹ́lẹ́ mo fẹ́ gbọ́. Olúwa sọ̀rọ̀ agbára náà sínú ayé mi, àjíǹde àti ìyè sọ̀rọ̀ agbára náà sínú ayé mi. Jésù Olúwa wa, orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run wa gbé yín ga, afọpẹ́ fún àfihàn fún yín, fún àánú tí a rí gbà, fún ojú rere tí a rí gbà, fún ọlá tí a rí gbà ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Ẹ tún fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí ètò ní ìrere Síónì. A ṣe ti ọ̀sẹ̀ tó kọjá, ẹ tún fún wa ní ti ọ̀sẹ̀ yìí. Olú ẹ gba ọpẹ́ wa, gbogbo bí tí pẹpẹ Olúwa ti wó lulẹ̀ nínú ayé wa, ìrànlọ́wọ́ láti tún ṣe. Olú ẹ fi fún wa, ìrànlọ́wọ́ láti tún ṣe. Ẹ̀mí mọ́ ẹ fi fún wa, ìrànlọ́wọ́ láti tún ṣe. Olú ẹ fi fún wa. A fẹ́ gbóhùn ìfẹ́ yín ní kẹ́lẹ́kẹ́lẹ́, nítorí pé orin wa sọ pé mo gbóhùn rẹ nínú àlá mi. Ohùn kẹ́lẹ́kẹ́lẹ́, ohùn tí ń sọ̀fẹ́ Olúwa ìtàn ìràpadà. Ọlọ́run a fẹ́ gbóhùn yín kẹ́lẹ́kẹ́lẹ́ ní ojú oorun, a fẹ́ rí ìwà láàyè yín, a fẹ́ kẹ́ bá wa pàdé lórúkọ Jésù, a fẹ́ kẹ́ tọ́ọ̀ṣì sí ẹ̀ wa. Ó yá ẹ ṣe bẹ́ẹ̀. Àmín Jésù. Gbogbo ibi tá a ti ń sunkún, a fẹ́ kẹ́ bá wa pàdé àwọn ìbànújẹ́ ọkàn wa, a fẹ́ kẹ́ sọ solution fún wa, nítorí pé ipá àti ọgbọ́n orí wa ò gbé. Ẹ̀mí mímọ́, ó yá sọ̀rọ̀ agbára yín jáde. Jẹ́ kí ìwà láàyè rẹ ó sọ̀kalẹ̀. Jẹ́ kí ìwà láàyè rẹ ó sọ̀kalẹ̀. Gbogbo pẹpẹ Olúwa tó wó lulẹ̀ láyé wa, orí ọ̀fẹ́ láti tún wọn ṣe, ó yá ìgbé wọ̀ wá. Ẹ jẹ́rìí agbára yín, ẹ ràn wá lọ́wọ́, ẹ jẹ́rìí ara yín. Ìwọ tó ń sunkún láti wákàtí lọ máa lọ rẹ́rìn. Ìwọ tó ń banújẹ́, ó yá fòfò ayọ̀. Ìwọ tó ń jẹ gbèsè, ọ̀run san gbèsè rẹ. Ìwọ tẹ́ ẹ̀rù ń bà, ààbò Ọlọ́run ọ̀gá ògo ó dájú lórí rẹ. Ó yá gbogbo ibi tó ti ń wojú Olúwa fún ìrànlọ́wọ́ dìde fún wa. Gbogbo ibi tó ti ń wojú Olúwa fún àánú dìde fún wa. Gbogbo ibi tó ti ń wojú Olúwa fún ìfọwọ́kàn Ọlọ́run ọ̀gá ògo tó ń ṣiṣẹ́ fún ìràpadà, tó ń ṣiṣẹ́ fún ìdáǹdè, lórúkọ Jésù ó wọnú ayé rẹ. Àánú Ọlọ́run ọ̀gá ògo gbé ọ̀rọ̀, ìrànlọ́wọ́ Ọlọ́run alààyè ó wá orí, wà á rí àánú gbà, a ó jùmọ̀ ṣe rere. Ìjọ Kristi àti ń ṣìnà, èmi mọ́ dára padà sí ojú ọ̀nà. Àwọn nọ́ọ̀sìrì, àwọn ẹni ìkan Ọlọ́run alààyè, wọ́n ti ń sọnù lórúkọ Jésù Kristi, èmi mọ́ dára padà sí ojú ọ̀nà. Olúwa ẹ fi àánú gbé wa mú, ẹ ràn wá lọ́wọ́. Ẹ jẹ́rìí pé ìyìn Ọlọ́run nínú ayé wa, ẹ fi wá lọ́kàn balẹ̀. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ fún wa ní orí ọ̀fẹ́ ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ tún ọ̀nà Olúwa ṣe òpópó títọ́ ní aginjù fún Ọlọ́run wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àtàánú tó fi fún wa lórí ètò tòní àti àánú tí a rí gbà ní wákàtí yìí láàrin ìṣẹ́jú díẹ̀ tí Ọlọ́run fi fún wa ní oore ọ̀fẹ́ láti sọ ọ̀rọ̀ agbára rẹ̀ jáde. Àwa kọ́ là ń ṣe Ọlọ́run Kérúbù àti Séráfù lórí iṣẹ́ Ọlọ́run gbogbo àgbáyé ló rán wa o. Olúwa ló sì rán wa níṣẹ́, àwa kì yóò ṣe kíni, àwa kì yóò bẹ̀rù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí. Ẹ jẹ́ ká túbọ̀ pé Olúwa tó ti wó lulẹ̀ ṣe nínú ayé wa. Proper examination, time to time evaluation is very, very important for a good Christian. Níbo ni mo ti ṣubú? Kí ni mo ṣe tí mo fi ṣubú? Báwo ni màá ṣe dìde? Tí n bá dìde, báwo mi ṣe tún ní ṣubú padà? A nílò rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Nítorí pé nígbà tí Èlíjà fẹ́ ké pe Ọlọ́run níwájú àwọn wòlíì Báálì, ó tún pẹ́ pé Olúwa ṣe. Ó sì ké pe Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀. Bó sì ti sọ̀kalẹ̀, ó ṣiṣẹ́ agbára. Bó sì ti ṣiṣẹ́ agbára, gbogbo ènìyàn gbàgbọ́ wípé Ọlọ́run nìkan ni Ọlọ́run. Hallelujah. Pẹ̀lú mi níbi ni bàbá nínú Olúwa Àpọ́sítélì àgbà Dáre Adéwùnmí, àwọn ni Ọlọ́run lò láti ka ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, bàbá ìjọ lórí rédíò. Pọ́nlé Adéwùnmí ló wà lẹ́yìn lọ́hùn tí àjọ ń ṣe. 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè wá sí. 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè nígbàkigbà tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá wa sọ. Ní ọ̀la lágbára Ọlọ́run, a máa wà lórí platform ohùn àwọn kérúbù pẹ̀lú ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè mìíràn ní ọjọ́ Friday ní orí Sweet 107.1 FM ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí 4:30 a máa wà lórí ètò ohùn àwọn kérúbù 107.1 FM Sweet FM ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí 4:30 a máa wà lórí ètò ohùn àwọn kérúbù. A ó rí àánú gbà o,
a ò ní sunkún a ò ní rí ìbànújẹ́ o oṣù yóò jẹ́ oṣù ayọ̀ fún wa Olúwa yóò ṣiṣẹ́ àṣepé rẹ̀ nínú ayé wa yóò sì fi àánú ní ara ìrà wa padà ojú ò ní tì ọ́ ojú ò ní tì ọ́ mo wí ní orúkọ Jésù olùgbàlà ojú ò ní tì ọ́ ò ní ṣubú níwájú ọ̀tá ọfà ikú ò ní bá ọ àánú Ọlọ́run yóò gbé ọ dìde gbogbo àwọn àṣírí ogun ìbànújẹ́ lórúkọ Jésù yóò tú fún ọ àlàáfíà Ọlọ́run àlàyé yóò jùmọ̀ wá pẹ̀lú wa ní orúkọ Jésù Olúwa wa a ó pàdé nígbà mìíràn ní àṣẹ Ọlọ́run ọ̀gá ògo shalom shalom. Òpópó títọ́ ní aginjù fún Ọlọ́run wa. Ọlọ́run Síónì o. Oníyìnrere Síónì, oníyìnrere Síónì, gbóhùn sókè má bẹ̀rù ọ̀tá.